Toyin Abraham ni ọ̀gọ̀rọ̀ èèyàn mọ ìlúmọ̀ọ́ká òṣèré yìí sí, ṣùgbọ́n Olútóyìn Abọ́sẹ̀dé Àyèmákò gan lorúkọ tí bàbá àti ìyá rẹ̀ sọ. A bí ìràwọ̀ òṣèrébìnrin yìí ní ọjọ́ 5 oṣù kẹsàn-án ní ọdún 1980 sí ìlú kan tí à ń pè ní Auchi ní ìpínlẹ̀ Bendel nígbà náà kó tó wá di ìpínlẹ̀ Edo báyìí. Toyin jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, òṣèré ni, ó sì tún jẹ́ agbéréjáde. Sí ọ̀tọ̀ láyé ẹ̀kọ́, bẹ́ẹ̀ ọ̀tọ̀ láyé ẹ̀bùn. Toyin ka ìwé ní ilé-ìwé gbogbonìṣe tó wà ní ìlú Ìré ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀ṣun State Polytechnic, kó tó lọ parí ẹ̀kọ́ kíkà rẹ̀ ní ìlú Ìbàdàn, èèyàn ní gbogbonìṣe tìlú Ìbàdàn di Polytechnic Ìbàdàn. Sí ọjọ́ kan kú lọ́rọ̀ ẹ̀dá dayọ̀. Ọdún 2003 gan ni ìlú yípadà fún Toyin nígbà tó rí gbé pàdé ìràwọ̀ onífíìmù kan ní ìlú Ìbàdàn. Lọ́dún náà ni Bukky Wright wá ya sinimá nìbàdàn. Kódà níbẹ̀ gan ni ìrìn àjò Toyin ti bẹ̀rẹ̀ nínú eré ṣíṣe. Káyọ̀tẹ̀ Gàkúrò. Toyin ti gbé ọ̀pọ̀ eré jáde, ó ti darí onírúurú eré, bẹ́ẹ̀ ó ti fi ojú rẹ̀ ta àkàìmọye eré nílẹ̀ yìí. Lára wọn ni Alani Baba Làbákẹ́, Ẹbí mi ni, Black Fowl, Alákadá, Akíàpọ̀pọ̀, King of Thieves, Ijakumo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tẹnukọ́ tètè bọ̀ọ̀lì kọ́. Toyin ti gba onírúurú àmì ẹ̀yẹ káre oko ọmọ ṣe ní àkàìmọye ìgbà. Díẹ̀ lára wọn ni ti 5 Continents International Film Festival ní ọdún 2017, Africa Magic Viewers Choice Award ní ọdún 2020 àti ọ̀pọ̀ mìíràn. Sí ọjà òkùnkùn kúkú ní ìgbéyàwó, bẹ́ẹ̀ àkọsílẹ̀ àti kádàrá ẹ̀dá ò jọra wọn. Ìgbéyàwó Toyin àkọ́kọ́ ò pẹ́ púpọ̀ tí àdé fi dá sí, ṣùgbọ́n Toyin Tomato ṣe bí ọmọkùnrin ṣe é ṣe. Ó ṣaragírí, ó sì ṣalábàápàdé ìfẹ́ tirẹ̀ ní ọdún 2019. Lọ́dún yìí ni Toyin di ìyàwó lọ́ọ̀dẹ òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ Kọ́láwọlé Ajéyẹmí. Ọlọ́run bùkún ìgbéyàwó wọn pẹ̀lú ọmọkùnrin làǹtìlanti ẹyọ kan.